lọ́sẹ̀ létòlétò ó ní Ọlọ́run ṣètò rẹ̀. Lónìí àkòrí ọ̀rọ̀ kan múrán mi sí ọ, òun náà ni àǹfààní òbẹ̀rẹ̀ ọ̀tun. Àǹfààní òbẹ̀rẹ̀ ọ̀tun. Ọ̀yọ́ yóò dá léhùn kan kí ṣe a lọ kí du kòríta kan kó dojúrú, àbí kẹ́dàbẹ́ ni pé ẹ̀sùn ìrànlọ́ àti agbára kan nínú yóò mú tẹ̀síwájú. Ó ṣeéṣe kí agara gan àti ìrẹ̀wẹ̀sì àti àárẹ̀ kò ní ṣe pẹ̀lú ọmọ adarí ìhorun, kéèdì nìyí lọ kọ́ ni nìmọ̀ yọ tẹ̀síwájú. Ṣùgbọ́n ọdún bá o kọ́lọ́run ti ṣètò rẹ̀, àtúnṣe kan tí ṣuṣẹ́ rẹ̀, a rí i pé Ọlọ́run mètò sí. Kọ́ bá ti dán ọ̀rọ̀ lẹ́ òrìrò àọ̀, kọ́ bá dẹ̀ ti dán ọ̀rọ̀ òrìrò nínà á dẹ̀ á yọ. Èyí ni ní ṣe àkàwé òbẹ̀rẹ̀ àtòpin níjọ́ kan síjọ́ kejì, ọ̀sẹ̀ kan sọ̀sẹ̀ kejì, ọdún kan sọ́dún kan tẹ̀lé. Àǹfààní òbẹ̀rẹ̀ ọ̀tun. Kọ́ bá ronú ìwé Jẹ́nẹ́sísì, ìwé Bíbélì, ìwé àkọ́kọ́ nínú Bíbélì, orí kínní, wàá rí i pé Bíbélì wí láti tètèkọ́ṣe o, Ọlọ́run dá ọ̀run ayé láti pilẹ̀ṣẹ̀ ẹni náà, láti pẹ̀rẹ̀mùṣẹ́ ẹni náà lọ́lọ́run ti jákun mètò sí. Ọ̀ṣù ṣẹ́ni lákọ́kọ́ ike òmọ́lẹ̀ ike gbàkọ́dẹ̀ ṣuṣẹ́ òmọ́lẹ̀ ẹni ó kété ọ̀tún ó kété òsì oríwú kété kù ń ṣe wí ọ́ dáa. Bíbélì wí àtalẹ́ àtòru, èyí ni jẹ́ òpin ìjọ àkọ́kọ́. Ó túmọ̀ sí pé kọ́lọ́run ti ṣiṣẹ́ ńlá kọ́kọ́, ọba débì kan ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ á mú ìbẹ̀rẹ̀ ọ̀tun níjọ́ kejì, ọ̀dẹ̀ á gbúṣẹ́ múrì kalẹ̀, ọ̀dẹ̀ ṣẹ̀dá ohun kò rò wípé ọkàn kí ọmọ ènìyàn kò nílò. Torí náà Ọlọ́run fúnra rẹ̀ ó ti gbètò ní sílẹ̀. Òun lè lo àgbúra sí ohun kété kò bá fẹ́ ṣe, wọ́n ẹ̀ jẹ́ agara àtàárẹ̀, wọ́n ẹ̀ àjẹ́ ṣí ọ lọ́ọ́ òṣè àyẹ̀yẹ̀ ògbé ka òwájì rẹ̀. Bá mọ̀ bóyá wo múdi rẹ mi lánàá nínú ìdánwò rẹ̀, àǹfààní tuntun yà lọ́la o. Wà á mú bẹ̀rẹ̀ lọ́tun lóòyẹ̀ láàyèyẹ̀. Kò jẹ́ pé pẹ̀lú okun tuntun, agbára tuntun àti ilẹ̀kùn àǹfààní tuntun kò ṣí sí ọ̀nì. Wà á lè gbé ìgbésẹ̀ òtẹ̀síwájú. Ọlọ́run dá ọ̀run ayé kó bá ti ṣiṣẹ́ bá rẹ̀ á èdè sinmi léyìí oréyìí. Àyè àtalẹ́ o àtọ̀ọ̀rọ̀ o ọdẹ òṣẹ́ ìjọ kejì. Àǹfààní náà lọ́lọ́run bùkún ọ́ o níbikíbi kọ́ báyà bá lùkòríta kọ́ báyà nínú ètò àtúnrìn àjò ayé rẹ̀. Wọ́n ṣẹ̀yọ̀ á bẹ̀rẹ̀ lọ́tún o, wọ́n yọ̀ yá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kọ́ gbàgbé kété ohun kò ṣẹlẹ̀ láti yíyá. Wọ́n ṣẹ̀ṣẹ̀ á bẹ̀rẹ̀ pẹ̀lú ọkàn títún, pẹ̀lú okun tuntun, pẹ̀lú èròǹgbà tuntun, pẹ̀lú agbára títún, pẹ̀lú àgbékalẹ̀ títún. Torí pé Ọlọ́run gún ara rẹ̀ kọ́ dá ọ láwòrán ara rẹ̀, àbúrò ẹ̀mọ̀wé àwòrán Ọlọ́run lè dá ọ. Wàá yóò ronú, wàá yóò ṣe àgbékalẹ̀, wàá yóò ṣẹ̀dá ohun láti inú ọkàn rẹ̀. Òun kò ṣẹ̀dá ẹ̀ láti inú ọkàn rẹ̀ nì kàdé á sí gbangba bá gẹ́lẹ́ bí tẹ̀rẹ̀ lọ́lọ́run ṣe dá ẹ̀ ṣe kojú ti rí náà mi wíwà. Nínú ọkàn, nínú èrò Ọlọ́run dá ọ lé àwòrán ara rẹ̀. Kọ́ Ọlọ́run bá ṣe ìwọ náà yóò ṣe. Ọlọ́run rẹ̀ ó ṣọlọ́run òun kò rí wí òun dá ọ láwòrán ra òde. Ọmọ kò ṣe o. Lẹ́yìn ìgbà náà kọ́ bá ṣe àṣeyọrí lẹ́yìn àkàn àbí nínú iṣẹ́ kò ṣe ni wọ́n dẹ̀ tó ní àǹfààní ọ̀tun.
láti bẹ̀rẹ̀ ọ̀tún. Mo ṣí ọ lágbèdè méjì, mo ojú kún, mo jẹ́ dá ọ lágara. Gbàgbé kété òjákulẹ̀ àtẹ̀yìá, gbàgbé kété àṣeyọrí àtẹ̀yìá, wọlé àǹfààní òbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣe oko jù bẹ́ẹ̀ yìí ni lọ. Kété wọn ti tẹ́lẹ̀ ní gbèsè ẹgbẹ́ kan, pẹ̀lú èròǹgbà ọ̀tún, pẹ̀lú ìlépa títún, pẹ̀lú àṣẹ títún, pẹ̀lú okun títún, pẹ̀lú gbàgbọ́ títún lágbára Ọlọ́run. Òpele kan gbọ́sẹ̀ lé wa, á jẹ́ òbẹ̀rẹ̀ ọ̀tún ayẹyẹ. Ká mú ayẹyẹ, ká mú ògo Ọlọ́run á sínú ayé rẹ̀. Òjó lorúkọ mi, ọmọ àbálábí tán, lọ́tún lójoojúmọ́ kó òrùn ti ń yọ. Bẹ́ẹ̀ náà ni ìgbé ayé àti àǹfààní òbẹ̀rẹ̀ ọ̀tún ń yọ iko ìhà ọmọ ẹ̀dá. Ire o.